This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Olu Alo àti Rotimi Foundation Faja Movement. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ yóò tí lọ sópin rárá. Ṣé ẹ rántí pé Olu Alo ó lóun kọ lẹ́tà sí France Embassy, deportation Iyawo Olu, but ó ti ń lọ sí 1 month by allegedly. Wọ́n ní lẹ́tà wọn ò tí ì rí o. Rotimi Daniel Faja Foundation ní ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o until tí wọ́n bá rí Iyawo Olu. But ṣé àwọn alàgbà CAC ṣé wọn lè dá sí ọ̀rọ̀ yìí ni? Tí alàgbà CAC ò bá lè dá sí ọ̀rọ̀ yìí, báwo ni wọ́n ṣe fẹ́ parí ọ̀rọ̀ yìí báyìí? Because àwọn àṣírí tó yìí ń tú yìí eléyìí lágbára gan, torí Rotimi Daniel ní ọ̀hún tí tán bá rí, but according to my opinion mo rò pé Iyawo Olu ó yìí wà nílùú France, but Olu Alo kò ní contact ẹ̀. Báwo la ṣe fẹ́ parí ẹ̀ báyìí? Wọ́n lẹ́yìn wọ́n ti pè sí police station. Ẹ̀jọ̀ ẹgbẹ́ ìpínlẹ̀ àlàyé ìlẹ́nu Rotimi Daniel ó tún wá tàn wọ́n mọ́lẹ̀ míì sí pé tẹ́ bá róhun lórí ìlà òmí ìpẹ́jọ́ yìí ti parí o, àwọn ṣe ground work rẹpẹtẹ, because kò kàn lè lọ quietly bẹ́yẹn kò lọ pàdé wọn lẹ́nu àwọn ọlọ́pàá ti dá sí. Ẹ jẹ́ ká gbọ́ ìpínlẹ̀ àlàyé ìlẹ́nu Rotimi Daniel. Mo mọ̀ wípé gbogbo ẹ̀yin olólùfẹ́ Fàájà kì í ṣe torí ìdí kan tàbómìíràn bí kò ṣe wípé ẹ ti rí wípé òótọ́ la gbé dání, torí ẹ̀ náà lẹ ṣe ń fún wa ní àtìlẹ́yìn yín lọ́lọ́kan òjọ̀kan, a sì dúpẹ́ àmọ́ lóore. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn wa náà tó jẹ́ wípé Elédùmarè mọ̀ọ́mọ̀ fọ́ọ̀sì wa lé yín lórí ni, tí yín ó mọ̀ ta lọ náà ni. Kí ni díẹ̀ tí mo tún ṣe mú orin ewì eléyìí bọ ẹnu nínú fídíò yìí? Ẹ ṣàkíyèsí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a ṣe live video. Kì í ṣe wípé kò síṣẹ́ lẹ̀ o, kì í ṣe wípé ọ̀rọ̀ àwọn pásítọ̀ yóò sí lẹ̀ o, ṣùgbọ́n èmi fúnra mi mo busy gan, mo busy, iṣẹ́ ni bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n kò wá sí bó ṣe lè busy tó. A máa ṣe live video bóyá níjọ́ Monday kí n tó lọ bí iṣẹ́, kí n tó wá bí iṣẹ́. Eléyìí tí mo wá fẹ́ sọ yìí lórí ọ̀rọ̀ Iyawo Olu tí Elédùmarè jẹ́ ká lè fi orí ẹ̀ tì sí ibi táwọn èèyàn ò tiẹ̀ rò rárá wípé Faja Movement, Rotimi Daniel Foundation for Peace and Equity, wọ́n lè ṣe débi wípé ọlọ́pàá ní láti fìwé ìwé ẹ̀sùn kan Olu Alo. Wípé ó ṣeé ṣe kí wọ́n ṣe débi wípé wọ́n pè é pé kó wá sọ nítorí lọ́bẹ̀ tó wà ru ọwọ́. Bẹ́ẹ̀ ni, àkọ́kọ́ fi ọpẹ́ àti ìyìn fún Elédùmarè àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró sídìí mọ́jú ó bàjẹ́. Ṣùgbọ́n ẹ má wàá rò wípé a ti ṣe débi wípé a jáwọ́ o. As a matter of fact, àti ìbẹ̀rẹ̀ ìjà yẹn rárá, torí wípé nínú fídíò kan lára àwọn fídíò tí mo ṣe níbi oṣù mẹ́ta sẹ́yìn, ẹ rántí wípé mo sọ nǹkan kan wípé Ìyábọ̀ níwọ̀n bá àgbà tó bá ṣì wà lórílẹ̀ àlàyé, irrespective of position tó bá wà, Faja Movement ò ní dákẹ́ o. Àmọ́ dẹ̀ sọ nínú fídíò kan wípé níbi tọ́rọ̀ tún gbé dé dúró yìí, kó jẹ́ ẹbí tàbí ẹ̀jẹ̀ Ìyábọ̀ ló dúró sí di ìjẹkújẹ, wípé ṣe kàkà tí ìjì á fi bọ́ lẹ́nu òun, àwọn ọ̀yà ní rí Ìyábọ̀ ni. Irú ẹni bẹ́ẹ̀ ó mọ fòṣánlẹ̀ kù ni, irú ẹni bẹ́ẹ̀ ó mọ lọ́rùn alákejì dè Ìyábọ̀ ni. Mi ìṣeré rárá o. Now lórí ọ̀rọ̀ yìí, ó ṣeéṣe kó jẹ́ wípé ẹ̀sìn ti sọ ẹ̀yin kan do lórí burúkú débi wípé kíní tẹ́ gbé sórí ẹ̀ mọ́ ló mọ̀ rárá. Ó ṣeéṣe, tàbí kó jẹ́ wípé ìkanú yín gan fúnra yín kò jẹ́ kẹ́ ẹ mọ̀ ètò kàn. Kí ni ìdí ẹ̀ tí mo yẹn sọ bẹ́ẹ̀ ni wípé Olu Alo fúnra ẹ̀ sọ nǹkan kan nínú àwọn fídíò ẹ̀ tó ní wípé ọmọkùnrin gbúdọ̀ wo irú ilé
tó ti fẹ́ fẹ́yàwó. Kì í ṣe fọmọkùnrin nìkan, ọmọbìnrin gan gbúdọ̀ mọ irú ilé tó ti fẹ́ lọ lọ́kọ. Ṣùgbọ́n kó tó di wípé Olu Alo fẹ́ Ìyábọ̀, tá a dẹ̀ rí àwọn wedding pictures wọn tí wọ́n ṣe ní Amuwo Ọ̀dọ̀fin Baptist Church lẹ́kọ̀ọ́ ń bẹ̀ yẹn ní Mile 2. Olu Alo ti ń ṣe iṣẹ́ ìránṣẹ́ ọ iṣẹ́ pásítọ̀ tó ń ṣe, tó dẹ̀ ń sọ wípé Ọlọ́run máa ń sọ̀rọ̀ fún un. Ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ ṣì ń sọ̀pọ́ọ̀tì ìwà bàjẹ́ láwùjọ yìí, tẹ́ ẹ dúró nídìí wípé Nàìjíríà ò ní lè lọ síwájú, pé a ní nísinmi, pé tá a bá dẹ̀ tún fẹ́ pín náà pé Elédùmarè ò ní fún wa ṣe, tí yóò mọ̀ ta mọ́ tilẹ̀ ni. Ǹjẹ́ tí ẹ rórí wípé kẹ́ ẹ béèrè lọ́wọ́ Olu Alo pé ìgbà tó fẹ́ fẹ́yàwó, ìgbà tó fẹ́ dẹnu kọ Ìyábọ̀, torí Ìyábọ̀ lórí òkè tí Ìyábọ̀ ti lọ gbàdúrà ńjọ́ náà lọ́hùn, gẹ́gẹ́ bí ẹni tí Ìyábọ̀ ń fẹ́ ńgbà yẹn ṣe sọ fún mi. Ǹjẹ́ yín olórí burúkú tẹ́ pàṣán tẹ́ rìn lọ tẹ́ ẹ̀ ní dé yìí, ǹjẹ́ béèrè lọ́wọ́ Olu Alo wípé gẹ́gẹ́ bí ẹni tó pe rẹ̀ níránṣẹ́ Ọlọ́run, ǹjẹ́ ó fi tó Ọlọ́run létí? Tó bá fi tó Ọlọ́run létí tó gbàdúrà, ṣé Ọlọ́run sọ fún wípé kó kọ́ntínú láti ṣe márèjì yẹn? Tàbí wípé ó ṣàdúrà sọ́lọ́run yẹn pé Ọlọ́run òkú ni tí ì gbọ́ àdúrà? Kí ni Ọlọ́run yẹn sọ fún Olu Alo? Fún gbogbo ẹ̀yin àpòdà tẹ́ṣì wà nínú mínísítírì yẹn ni mò ń sọ báyìí o. Fún gbogbo ẹ̀yin aṣèrè tẹ́ rò wípé Olu Alo lọ́lọ́run kan tó ń gbàdúrà, ṣùgbọ́n àdúrà ẹ̀ ò lè wá ìyàwó ẹ̀ jáde pẹ̀lú àwọn ọmọ níbi tí wọ́n wà. Ṣùgbọ́n ẹ lè béèrè wípé ṣé ó wọ gẹ́gì wọ́n tó ń sọ fáwọn èèyàn wípé kọ́lọ̀ ń jẹ́ kéèyàn pé ó yẹ kọ́kùnrin tàbóbìnrin mọ wo orú létí ó ti lọ lọ́kọ tàbí yàwó. Ǹjẹ́ wọ́n fún rẹ̀ ṣé ó gbàdúrà gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run? Torí wípé àwọn tí ò ṣe Jésù, tí ò ṣe Muhammad, tí ò ṣe ṣẹṣe, ǹjẹ́ mọ̀ pé wọ́n marry even before ìwọ Olu Alo yìí, tí wọ́n dẹ̀ ṣì wà together lénìí nínú ayọ̀, nínú àlàáfíà, tí bàbá àti ìyá ń travel out lọ bọ̀ lọ wo àwọn ọmọ lọ́mọ, lọ wo àwọn ọmọ tán bí. Á tó bọ̀ sí ìwọ tó pe rẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run. Tí inú bá bí mi, tí inú bá tún bí mi, bí àsìkò bá ṣe ń yọ, màá mọ̀ voraciously tún ju àwọn nǹkan kan síta on allegedly note tẹ́ mọ̀ gbọ́. Ṣé bí nínú ara Olúwa yìí náà lẹ ti ń, àbí báwo la fẹ́ sọ gan-an? Ara Olúwa wíkẹ́ẹ̀dì gan o. Mi tiẹ̀ mọ̀ bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ẹ ṣáà jẹ́ kí n round up nípa sísọ wípé gbogbo ẹni tó bá fẹ́ fọwọ́ bo ẹjọ́ ìmọ́lẹ̀ kó jẹ́ ọlọ́pàá Nàìjíríà kankan ní irrespective of the position. Tó bá ti ń tó àsìkò kírú ẹni bẹ́ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní nasẹ̀, kó bẹ̀rẹ̀ sí ní jẹ wọn mọ́. Elédùmarè ó mọ̀ bá wa sọrú ẹni bẹ́ẹ̀ di tá ń wọlé. Elédùmarè ó mọ̀ bá wa sọ àwọn ọmọ tó fẹ́ di iṣu fúnrú ẹni bẹ́ẹ̀ jẹ. Elédùmarè ó mọ̀ jẹ́ kán mọ̀ lọ àjò àrèmọbọ̀ kí gbogbo àwọn ọlọ́pàá tó wà nídìí kéèsì mọ̀ gbọ́, torí à ń sọ báyìí on the condition pé tí wọ́n bá fẹ́ fọwọ́ bo ẹjọ́ ìmọ́lẹ̀ pé ká mọ̀ rí Ìyábọ̀ Òbí. Ẹkún ìbànújẹ́ tí ìyá Ìjẹ̀ṣà wá ń sun tó sọ wọ́n di mi tí ẹ mọ̀ bí mo fẹ́ describe irú position tí ìyá Ìjẹ̀ṣà máa wà báyìí. Irú ẹkún ìbànújẹ́ bẹ́ẹ̀ ò ní tán nílé gbogbo yín. Finally, ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Olu Alo, ẹ gbọ́ nǹkan kan tá a sọ lórí fídíò wa wípé Olu Alo sọ fáwọn ọlọ́pàá pé ìwé tó ń kọ sí French embassy, French government, wípé kí wọ́n deport Ìyábọ̀ pẹ̀lú àwọn ọmọ, wípé òun máa mú wá, ó ti lọ bí oṣù kan sìn. Ṣé mọ̀ pé ẹ̀yin olórí burúkú ẹ dákẹ́, social media wá dákẹ́ ńgbà táwọn kòkó ráyè.
láti wá sọ̀rọ̀ láti wá ṣe live video á tún máa bẹ̀rẹ̀ ní yàjòyàjò èmi inú sọ bẹ́ẹ̀. ẹ wá lè lọ ṣe pé kí n sùn kí n má jí o ṣùgbọ́n níwọ̀nba àgbà tí n bá sùn tí n bá jí fàájà ìníṣẹ́ ọ̀jùwé ní ìtúní sọjù báyìí lọ́nà ṣùgbọ́n ẹ mọ̀ fi lè ṣe lọ́nà bí mo dẹ̀ ṣe sọ tẹ́lẹ̀ mọ́ gbàgbé kó tún jẹ́ ẹbí tàbí ẹ̀jẹ̀ Ìyábọ̀ ló wà nídìí ọ̀rọ̀ iṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ ó mọ̀ jáde láyé ní fọ̀nàfọ̀ṣù kó jẹ́ ọ̀rẹ́ alábàágbé àbí ojúlùmọ̀ ló wà ń bẹ̀sẹ̀ nínú ìbànújẹ́ tó ń kan Ìyábọ̀ pẹ̀lú àwọn ọmọ yẹn níbi tán bá wà irú ẹni bẹ́ẹ̀ yóò mọ̀ rí ìbànújẹ́ ayérayé yìí ní ìní sọ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà a mọ̀ bẹ̀yìn àmọ̀ràn yín torí nígbà tó bá yá a máa fi social media a mọ̀ fi wọ́ yín